ẹ kú lé gbogbo ẹ̀yin èèyàn wa, mo máa post fídíò kan, mo fẹ́ kẹ́ ẹ bá mi wò, kẹ́ ẹ mọ̀ wípé àwọn people wọ̀nyí irọ́ ni wọ́n ń pa. Ṣùgbọ́n sọ pé ìtàn tí àwa ń sọ wọ́n ní a manipulate ẹ̀ ni. Ṣùgbọ́n mo máa ń sọ pé orí social media yìí tá a bá tiẹ̀ gbàgbé, ẹni tó bá ń sọ ọ̀rọ̀ tó bá gbàgbé àmọ́ nǹkan tó ti wà lórí social media kò lè wọlé láéláé, ó máa wà ń bẹ̀ títí ayérayé ni. Ó yé yín nísìnyí. Mo sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò níjọ́sí, wọ́n ní irọ́ ni mò ń pa. Mo sọ̀rọ̀ nípa agbára Ọ̀yọ́, ibi tí agbára Ọ̀yọ́ dé ní ìgbà yẹn, àmọ́ wọ́n ní irọ́ ni mo pa. Laji Abbas lónìí tí mo sọ fún yín wípé ìgbà tó bẹ̀rẹ̀ ìtàn, Laji Abbas ò mọ ìtàn nípa ìwáṣẹ̀ ìlú kankan, kò mọ̀ ìtàn àwọn jagunjagun, òun ni Laji Abbas mọ̀. Bírú àwọn ìtàn bíi Kúrúnmí, Ògèdèngbé, Lísàbí, nǹkan kan báwọn, àwọn nǹkan tí Laji Abbas tó mọ̀ nìyẹn, lẹ́yìn ẹ̀ kò mọ̀ nǹkan kan mọ́. Then ṣe rí àwọn ẹ̀sìn mùsùlùmí tó má ẹ̀sìn wọn yẹn kì í jẹ́ kí wọ́n lè sọ òótọ́. Irú ìlú tí a bá tẹ̀dó ní ìsìn, ẹ wo irú ìlú Ṣakí ní ìsìn tó jẹ́ wípé Ògún ló tẹ ìlú ibẹ̀ yẹn. Tí mùsùlùmí bá máa jáde, wọ́n á sọ fún yín pé Kùránì náà fi tẹ̀lú yẹn. Ó yẹ yín ní ìsìn oríkì ibi bẹ̀ tán pé Ògún rọ bàbá nǹkan kan báwọn, tẹ́ ẹ bá ní kí mùsùlùmí wá kì í, wọ́n máa Ògún yẹn wọ́n máa bá yín yọ orúkọ ẹ̀ kúrò. Àwọn ìtàn ìṣẹ̀ǹbáyé wa wọ́n ti ṣetán láti bàjẹ́, wọ́n ti ṣetán láti bà gbogbo ẹ̀, láti bàjẹ́ kanlẹ̀kanlẹ̀. Now ẹ wo ọ̀rọ̀ tí Laji Abbas sọ níjọ́sí nípa Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ sáré gbọ́ ọ̀rọ̀ yẹn. Kò fẹ́ gbọ́ tán. So wá rí ní Ọ̀yọ́, ìṣèjọba Ọ̀yọ́ ìlà ń sọ, ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ Kakanfò, kò délẹ̀ Ẹ̀gbá, kò délẹ̀ Ìjẹ̀bú, kí mo wí, kò délẹ̀ Ìjẹ̀ṣà, kò dé Èkìtì, kò dé Ifẹ̀, kò dé Oǹdó, kò dọ́wọ̀, kò dé Àwórì, kò délẹ̀ Ìgbòmìnà, kí mo wí, kò dé gbogbo bẹ̀rùn. Ọ̀yọ́ Yorùbá là ń pè lọ́yọ̀ọ́ ń jọ, mo máa ń sọ táwọn èèyàn fi ń da nǹkan, tá a bá ń pe gbogbo wa ní Yorùbá lónìí, Ọ̀yọ́ nìkan ní ń dá jẹ́ Yorùbá ń jọun. Àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ ọdún 1919 ni wọ́n pe ìpàdé, làwọn òyìnbó pe ìpàdé sí Ìbàdàn wípé kí gbogbo ọmọ Kúòtù Òjìrè ká máa jó ọkàn ṣoṣo Yorùbá, torí pé ọkàn yẹn ló gbajúmọ̀. Tó bá lọ wo ìwé tí Rev. Samuel Johnson kọ The History of the Yorùbás, ó jóye wa pé òun sọ̀rọ̀ nípa Yorùbá Ọ̀yọ́ ni, àwọn tí ń jẹ́ Yorùbá nù. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni, kí mo wí. Oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni Kakanfò. Kì í ṣe pé bóyá nígbà tí wàá jẹ Kakanfò ó ti wá dòǹdó, ó dé Bìíní, kò débẹ̀, kí ni mo wí. Kò dé Bìíní, kò dòǹdó. Oyè tí Gani Adams tí wọ́n lọ gbà, ẹ̀kọ́ gidi ló jẹ́ fún gbogbo wa. Kán tó fi ẹ́ joyè, wádìí dáadáa, wádìí ìtàn dáadáa kó tó gba oyè yẹn. Gani Adams akíkanjú gidi ni wọ́n, mo mọ̀ wọ́n dáadáa, akíkanjú. Gani Adams wọ́n ti lọ ìbàdí Benin, wọ́n lọ bẹ̀ wọ́n jà ń bẹ̀. Lagos ẹ̀wọ̀gbọ̀n nǹkan tó ṣẹlẹ̀ Lagos nígbà yẹn Gani Adams ni, the whole Nigerians wọ́n mọ̀ Gani Adams. Oyè nísìn, oyè òjijì tí wọ́n lọ gbà, oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yìí, òun ló dín agbára Gani Adams, òun ló dín kù. Tí n bá dẹ̀ sọ story tó wà ní ibi bẹ̀ yẹn, ẹ rí pé Gani Adams gan wọ́n set it up pẹ̀lú oyè tó gbà yìí ni. Táwọn dẹ̀ fi pé àwọn gba oyè gidi láláìsí mọ̀ wípé oyè tí wọ́n lò láti fi short wọn up, òun ni oyè tí wọ́n gbà yẹn. So nísìn Gani Adams jẹ́ pé tẹ́lẹ̀ wọ́n máa Ààrẹ Ọ̀nà Kakanfò akíkanjú gidi ni wọ́n. Ṣùgbọ́n ti fẹ́ lọ gba ìlú Ìlọrin padà ńgbà yẹn, tí wọ́n ti kọ́ ọmọ ogun OPC lọ, tí wọ́n fẹ́ lọ gbà padà fúnlẹ̀ Yorùbá. Oyè yìí nísìn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gan gbìyànjú láti lé wọn padà ńgbà yẹn, wọn ò rí wọn lé. Ta ni wọ́n lò láti fi dá wọn padà? Aláàfin ni náà. Ṣebí Aláàfin Adéyẹmí ni wọ́n lò láti fi dá wọn padà nígbà yẹn. Ìsà Aláàfin Adéyẹmí. So ìdí nìyẹn tí mo sọ fún yín wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe oyè ọmọdé, kì í ṣe oyè ọmọdé àtọ́. Ṣùgbọ́n kò sí lábẹ́ Oǹdó, kò sí lábẹ́ Èkìtì, kò dé Èkìtì, kò dé Oǹdó, kò dé Ẹ̀gbá, kò dé Ìjẹ̀bú, kò dé Èkó, bó ṣe rí nìyẹn. Now ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ yìí, ẹ gbọ́ wípé ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ọ̀yọ́ ń jẹ, kò dé Oǹdó, kò dé Ẹ̀gbá, kò dé Èkìtì. Ó dá orúkọ ẹ̀bẹ̀ yẹn, àwọn ibi tí Ọ̀yọ́ yẹn, oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn tó dé, ó wà in between Ọ̀yọ́ àti Ìlọrin fún ara rẹ̀. Mo sọ níjọ́sí wípé up to now Ọ̀yọ́ yìí wà lábẹ́ Ìlọrin. Ẹ lọ investigate ìtàn tí mo sọ yìí, Ọ̀yọ́ they are still under Ìlọrin up to now. Ẹ̀yin ẹ wá béèrè wípé Ọ̀yọ́ tó ń pariwo empire yìí, ṣé Ọ̀yọ́ ń bẹ tó wà ń bẹ yẹn, ṣé wọn ò sọ ìṣàkọlẹ̀ fún Ìlọrin rí? Ṣé wọn ò sọ ìṣàkọlẹ̀ fún ìlú Ìbàdàn rí? Ìbàdàn ló ní last empire, Ìbàdàn máa claim ilẹ̀. Ìbàdàn tó ní last empire, wọn ò máa kó àwọn ọmọ ọlọ́mọ lọ ṣòwò ẹrú. Ọ̀yọ́ ló ń kó àwọn ọmọ
and influence of bàbá ẹ̀ which is Ọ̀rànmíyàn òun ni wọ́n fi wọ Aláàfin nígbà yẹn tó wá ń claim nísìnyí pé òun lòun ní agbára ó yẹ yín nísìnyí bí wọ́n ṣe change stories òun lẹ́rí yẹn o ẹ wá ní Ọọ̀ni ó fẹ́ yan Ààrẹ Ọ̀nà Kakanfò of Oòduà ló kárí ayé òun ni ògo àgbáyé tẹ́ ẹ̀ bá mọ̀ not Yorùbá ó yẹ yín nísìnyí Yorùbá pé à ń bá yín jẹ́ orúkọ Yorùbá kò sí ìbànújẹ́ kan níbẹ̀ ìgbà tá a dẹ̀ ti ń dá orúkọ Yorùbá yẹn agbára ẹ̀ kò wá sí lọ́wọ́ ẹ̀ mọ́ kò wáyé k'Aláàfin wá jáde kó wá sọ wípé àwọn làwọn ní right láti máa jẹ oyè tó bá ti cover Yorùbá so ẹ wá sọ fún wa wípé àwọn ọba tó kù figurehead ni wọ́n ní àwọn Ìwí Adó Déjì of Àkúrẹ́ àwọn ọba jàǹkànjàǹkàn wọn yẹn Ọlọ́ta of Ọ̀tà Àkárìgbò Alákì of Ẹ̀gbá Àwùjalẹ̀ nǹkan kan wọn yẹn ẹ̀ ń sọ fún wa wípé figurehead ni wọ́n jẹ́ Olúbàdàn lè ìjòyè ṣe mọ̀ wípé Báṣọ̀run ti ìlú Ìbàdàn ṣe mọ̀ pé ó ju Ààrẹ Ọ̀nà Kakanfò tí ìlú Ọ̀yọ́ yàn ẹ lọ béèrè oyè Báṣọ̀run nílùú Ìbàdàn ó ju oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ọ̀yọ́ lọ tẹ́ ẹ bá gbọ́ ìtàn a máa fi ìtàn balẹ̀ fún yín kẹ́ ẹ bá lè mọ̀ láti jẹ́ kẹ́ mọ̀ pé agbára Ọ̀yọ́ kò ní nǹkan kan wọn ò ní agbára kankan àwọn ìlú Ọ̀yọ́ wọ̀nyí wọ́n máa ń pa gbogbo story àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹni tó bá mọ Ọ̀yọ́ á mọ̀ pé dìde táwa ọ̀dọ́ ta dìde ní ìkíni òkè sọmọ Ilé Ifẹ̀ bọ́ ọmọ Alẹ́ Ifẹ̀ ni mí ẹni tó bá mọ̀ tún máa Alẹ́ Ifẹ̀ ó máa yé dáadáa á mọ̀ wípé Ilé Ifẹ̀ tá à ń sọ yìí o gbogbo wa pátá la ní agbo ilé síbẹ̀ Alẹ́ Ifẹ̀ àti Oǹdó àti Èkìtì àti Ọ̀yọ́ tí wọ́n ń sọ yìí àti Ìbàdàn àti kíní títí dé Ghana Syria lóhùn kankan wọ̀nyẹn gbogbo wọn wọ̀nyẹn Alẹ́ Ifẹ̀ ni ó yẹ bẹ́ẹ̀ is Alẹ́ Ifẹ̀ ṣùgbọ́n ilé àwọn Alẹ́ Ifẹ̀ òun ni Ilé Ifẹ̀ tá à ń rí lónìí so tí Èkìtì bá débẹ̀ tó bá débẹ̀ wà á rí agbo ilé ẹ̀ níbẹ̀ tí Oǹdó bá débẹ̀ á rí agbo ilé tiẹ̀ níbẹ̀ ó yẹ yín bẹ́yẹn òun náà fi pè ní ilé àwọn Alẹ́ Ifẹ̀ òun ni a sọ di Ilé Ifẹ̀ lónìí so kẹ́lẹ́ bá mi pé mo ní right láti máa sọ̀rọ̀ Ifẹ̀ now ibi tí ẹ ti mọ̀ pa Aláàfin Ọ̀wọ́adé wọn ò mọ nǹkan tí wọ́n ṣe wọn ò mọ ìtàn ó yẹ kí wọ́n fi ara balẹ̀ kó má bàa tì wọ́n pa ayá tiẹ̀ débì kan wọ́n á lè yọ ṣọ́ọ̀kì yẹn lẹ́sẹ̀ Aláàfin nílò láti fura èèyàn ọ̀dẹ̀ kì í kọ́ tiẹ̀ mọ́ tiẹ̀ ìwà tó wà nínú Aláàfin wù jáde wọ́n lọ sí ìlú Ọ̀fà wọ́n lọ pa ìtàn kan nílùú Ọ̀fà wọ́n sọ fún Ọlọ́fà wípé Ọ̀yọ́ ló ní Ọ̀fà Ọ̀fà ló ní Ọ̀yọ́ wọ́n nítorí prince kan ló wá láti ìlú Ọ̀yọ́ tó wá tẹ ìlú Ọ̀fà dó Ọlọ́fà fara ẹ̀gbẹ́ mọ̀ pé àwọn ọmọ ìtàn wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni wípé ìtàn t'Aláàfin sọ yẹn F9 ìtàn ni ìgbà tí a tẹ ìlú Ọ̀fà dó ìlú Ọ̀yọ́ yìí wọn ò tí tẹ̀ dó ìlú Ọ̀yọ́ wọn ò tí tẹ̀ dó nígbà tá a tẹ ìlú Ọ̀fà ìlú Ọ̀yọ́ ìgbà náà àgọ́dọ̀ Ọ̀yọ́ tó ń wáyé ìgbà náà ṣẹ̀ tẹ̀ dó Ọ̀yọ́ empire tí wọ́n sọ yìí Ọ̀rànmíyàn fún ara ẹ̀ kò mọ̀ nǹkan tó jẹ́ Ọ̀yọ́ náà ṣ'Ọ̀rànmíyàn mọ̀ nǹkan tó jẹ́ Ọ̀yọ́ ni Ọ̀rànmíyàn mọ̀ nǹkan tó jẹ́ Ọ̀yọ́ náà ta ni the first Aláàfin ní àgọ́dọ̀ Ọ̀yọ́ tí wọ́n wáyé ṣebí Ààrẹ Àtìbà ni ṣebí Aláàfin Àtìbà ni ṣebí òun ni the first Aláàfin ní Ọ̀yọ́ tí wọ́n wáyé so why tẹ́ ẹ̀ fi wá máa sọ fún wa wípé prince kan ló dìde níbẹ̀ tó lọ tẹ̀lú Ọ̀fà ẹ rí pé irọ́ lẹ̀ ń pa yẹn tẹ́ ẹ̀ bá mọ ìtàn ẹ lọ mọ ìtàn mi ò sílé láti jọ́sí òun ni ò jẹ́ kí n sọ̀rọ̀ so tẹ́ ẹ̀ bá mọ ìtàn ẹ lọ mọ ìtàn dáadáa ó yẹ yín nìsín so Lájí Abbas mo fẹ́ máa tún àwọn irọ́ wọn kankan nínú ìtàn tí wọ́n pa mo fẹ́ máa tún síta àtijọ́ tí Lájí Abbas ti wá lọ ń ṣiṣẹ́ pẹ̀lú Ọ̀yọ́ wọ́n lọ sí Ilé Ifẹ̀ bọ̀ Ilé Ifẹ̀ wọ́n tẹ́ bá lọ sí Ilé Ifẹ̀ tẹ́ bá fẹ́ lọ gba ìtàn Ilé Ifẹ̀ wọ́n máa ń ṣèwádìí wọ́n máa ń dáfá tí Ifá bá ti ní wọn gbọ́dọ̀ fún ẹ wọn ò lè mú ẹwọ ìyàrá tí ẹ kọ́ mú ẹwọ láti mọ ìtàn wọn ò lè mú ẹwọ lára ṣùgbọ́n tí Ifá bá ti ní kí wọ́n fi hàn ẹ́ wọ́n máa mú ẹwọ ìyàrá yẹn wọ́n dẹ̀ máa sọ àwọn ìtàn yẹn fún ẹ ó yẹ yín nìsín Lájí Abbas lọ Ilé Ifẹ̀ nígbà tó wọ́n kódà wọ́n ti nǹkan tó yẹ kó ṣe ó ti ṣe wọ́n ti dá fún ti everything ó yẹ yín nìsín ìgbà tó wọ́n fẹ́ wọ kíní yẹn wọ́n wá béèrè lọ́wọ́ Ifá wá ní wọn gbọ́dọ̀ fi hàn kankan so wọn ò fi nǹkan kan hàn Lájí Abbas ìgbà tí Ifẹ̀ kọ̀ tí wọ́n wá fi history wọn hàn òun Lájí Abbas fi wá bọ́ sórí ayélujára tó wá ń sọ játijàti yánmọ̀yánmọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní sọ against Ilé Ifẹ̀ ó yẹ yín nìsín Ọ̀yọ́ ni Lájí Abbas ń ṣiṣẹ́ fún àwọn kan lọ sórí ètò ẹ̀ wọ́n béèrè ìtàn kan lọ́wọ́ rẹ̀ ó lóun ò mọ̀ máa gbé jáde ẹ̀ mọ̀ ìpínlẹ̀ Lájí Abbas ń pa ẹ wá wo ọ̀rọ̀ tó wá sọ níbí nísìnyí tó ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó sọ bí tó yẹ ẹ̀ka àwa náà sọ fún yín wípé Aláàfin tí wọ́n pariwo yìí Ọ̀yọ́ empire tí wọ́n pariwo yìí Yorùbá tí wọ́n pariwo yìí kò dé Oǹdó kò dé Èkìtì tí Ọọ̀ni bá ṣe yan Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá òun ló ṣẹ̀ṣẹ̀ dé Oǹdó ló ṣẹ̀ṣẹ̀ dé Èkìtì ló ṣẹ̀ṣẹ̀ dé Ẹ̀gbá òun lẹ fi rí pé Aláké fi ti lọ yan Ààrẹ Ọ̀nà Kakanfò ti ìlú Ẹ̀gbá so Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà ilẹ̀ Oòduà tí Ọọ̀ni bá ṣe yàn àwọn láwọn máa kọ̀ǹtró Ààrẹ Ọ̀nà Kakanfò ti Ẹ̀gbá Ààrẹ Ọ̀nà Kakanfò ti Oǹdó Ààrẹ Ọ̀nà Kakanfò ti Èkìtì Ààrẹ Ọ̀nà Kakanfò ti Iléṣà àwọn láṣà máa kọ̀ǹtró wọn ó yẹ yín bẹ́yẹn bí nǹkan ṣe rí àwa máa dá ìtàn padà mo ń sọ fún yín nǹkan máa change láìpẹ́ yìí ẹ máa wò ṣáláàfin ló fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ kò lè rí ilẹ̀ Yorùbá bàjẹ́ àti Ọ̀yọ́ o àti àwọn náà máa ba tiwọn jẹ́ so ẹ lè balẹ̀ tiwa jẹ́ tẹ́ bá ní ká má sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ a kì í ṣe òmùgọ̀ ọmọ ọkọ òun ni wá a kì í ṣe òmùgọ̀ ó yẹ yín nísìnyí ẹ ti lọ forí jálé agbọ́n dídán ní kẹ́ rí ìjà òyìn mo yìn bọ̀. Fídíò tí mo post lánàá nípa
Laji Abbas tí mo post ẹnìkan wá kọ́mẹ́ǹtì sí ó sọ̀rọ̀ nípa Kaba ṣe ni mo fẹ́ jẹ́kọ́jẹ́kẹ́ nìyẹn mo ṣe rí Kaba àti Àkókó wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ empire a sí lábẹ́ Ọ̀yọ́ empire tó ló dárúkọ Àkókó ńbẹ̀ Àkókó lèmi Kaba Èkìtì Oǹdó ẹ lọ wo ìṣe wa ẹ rí pé ó yàtọ̀ síra a kì í tọ́ èèyàn ṣùgbọ́n kọ́ má tọ́ wa tọ́ má ti tọ́ wa ẹ dẹ̀ lọ gbogbo ọba wa pátá kò sẹ́ni tí ò gbà wípé Ilé Ifẹ̀ làwọn ti wá ẹ lọ wò wọ́n tẹ bá dé Kaba Ìkàbá sọ wípé Ilé Ifẹ̀ lórísun wọn àwọn ọba Oǹdó pátá ẹ lọ wo traces wọn orísun wọn Ilé Ifẹ̀ ni kò sí bí wọ́n ṣe pìtàn yẹn tí ò ní lọ́mọ Ilé Ifẹ̀ ok ṣé àwọn ọba tó ń dé ẹ lọ majority ọba l'Ondo state ẹ lọ wo adé orí wọn adé Ìṣẹ̀ṣẹ̀ Ẹ̀fún ló wà lórí wọn àwọn òta ló sì ládé Ìṣẹ̀ṣẹ̀ Ẹ̀fún ìran Bàtálá ni oyè nísìn ẹni tí ò bá dé adé kíní adé má jẹ sọ tó máa fi ẹyọ owó tó máa fi ó ti yẹ yín bẹ́yẹn torí adé yẹn ló wà lórí ọwọ́ alẹ́ nílùú Ìkàrẹ́ adé yẹn lọ́wọ́ alẹ́ ń lò ẹni tí ò bá lò wá lo adé Ìṣẹ̀ṣẹ̀ Ẹ̀fún oyè yín nísìn so ìyẹn ti fi hàn wípé ọmọ Bàtálá òun lélẹ́yìn because Ọbàtálá ló nílẹ̀ tó pọ̀ jù Ọbàtálá sì lọ́mọ tó pọ̀ oyè Ọbàtálá ní ọmọ tó pọ̀ ó sì nílẹ̀ now ṣe wá rí Èkìtì ilé òòṣà ni Èwí Adó ọmọ Ọ̀rúnmìlà Ọlọ́wọ̀ ọmọ Ọ̀rúnmìlà so báwo la ṣe wá báwo ló ṣe jẹ́ pé Ọ̀yọ́ ló wá ṣe kíní wa Ọlọ́bà of Ọbaland ara àwọn ìlú tá a tẹ̀dó nígbà Ifẹ̀ Oòdáyé ni Ìdànrè Ọlọ́fin Àrèmítán òun ló tẹ̀bẹ̀ which is àbúrò Odùduwà yẹlẹ Odùduwà ti Lérè Ọlá ni o kì í ṣe Odùduwà Irúnmọlẹ̀ o òun ló lọ tẹ̀bẹ̀ dó Ọwá of Ìdànrè Déjì of Àkúrẹ́ àwọn náà so with all this we are not under Ọ̀yọ́ empire ìgbà tí Ọ̀rànmíyàn tí Ilé Ifẹ̀ rán Ọ̀rànmíyàn lọ sí Benin láti lọ ṣe aṣojú wọn láti lọ dá Ọlá Ifẹ̀ padà ṣe mọ̀ ipá àti ìtẹ̀ ìlú Ọ̀yọ́ tó ń gbà yẹn mo fẹ́ kẹ́ ronú sí dáadáa o mo máa ń fẹ́ kọ́ràn mi yé èèyàn dáadáa láìsà tọ́rọ̀ mi fi máa ń pọ̀ àti ìtẹ̀ ìlú Ọ̀yọ́ dó nígbà yẹn ìgbà tọ́ràn míyàn sì ń lọ Ọ̀wọ̀ ló gbà lọ sí Ifọ̀n Òmìmà ó gbàbẹ̀ kọjá ìyẹn ìlú Ọ̀làndù Ọ̀wọ̀ gbàwọ ọ̀hún yẹn ló gbà nígbà yẹn tó lọ gbogbo ìlú wọn náà sì ti tẹ̀dó nígbà yẹn so báwo la ṣe wà lábẹ́ Ọ̀yọ́ ẹ dákun Ọlọ́fin Àrèmítán náà nígbà tóun náà fẹ́ lọ bá àwọn Bàrùbájà ní area Ìdúwà ní lọ́hùn Ọlọ́fin gba Àkókó kọjá ó yẹ yín nísìn so báwo lẹ ṣe wá ń sọ wípé a wà ní abẹ́ Ọ̀yọ́ empire ìlú wa ti tẹ̀dó kí wọ́n tó tẹ ìlú Ọ̀yọ́ fún ara rẹ̀ dó àti wà established kan tó tẹ̀ láì sàtẹ́ fi ní pé most of nǹkan tó wọ́n ṣe lókè ń bẹ̀ yẹn a kì í bá wọn dá sí because a kì í ṣẹgbẹ́ ìpọ̀nrípọ̀n gbá wọn a kì í bá wọn dá sí rotational ló dé tó jẹ́ kí àwa kí wọ́n pa wá tì because gbogbo nǹkan kọ́ là ń dá sí ẹ lọ wo history Oǹdó àti Èkìtì ilé òòṣà ni kò sí òòṣà tẹ́ ń bá ń wá ọmọ òòṣà kò sí òòṣà tẹ́ ń bá tẹ́ ń tẹ̀rí níbi méjèèjì yẹn ilé òòṣà pọ́nbélé ni even bàbá Ọ̀ọ̀ni màá fi wákàtí fi rọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń bá bàbá Ọ̀ọ̀ni dò màá wá ọ̀nà kan Ìrè Èkìtì yẹn bàbá Ọ̀ọ̀ni gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí Ìrè Èkìtì láti develop kíbẹ̀ yẹn di tourist center nǹkan agbára wà ń bẹ̀ yẹn Ìjẹ̀lú Èkìtì nǹkan kan wọ̀nyẹn nǹkan agbára ń bẹ nílùú Èkìtì ó yẹ nísìn bí òun ṣọmọ Èkìtì bọ òótọ́ ò ní ká má sọ òun ẹ wá jẹ́ ká lọ sílùú Oǹdó ẹ lọ wo Òkè Ìdànrè ta ló ti dé Òkè Ìdànrè rí tẹ́ bá ti débẹ̀ ẹ mọ̀ wípé nǹkan ìṣẹ̀ǹbáyé wà Ìdànrè nìkan mo rí credit wọn ò gbà kó òyìnbó gbé nǹkan ìṣẹ̀ǹbáyé wọn mo credit wọn in fact mo really credit wọn kò síbi tí àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ò sí ẹ lọ sí ìlú Àkókó àwọn orí òkè wọn yẹn ẹ wo tẹ́ bá gbọ́ pé káwọn church CAC tó ń gun orí òkè lónìí àwọn kọ́ ló lórí òkè o Ọ̀rúnmìlà ló lórí òkè o àwọn àti Ọbàtálá àti Òrànfẹ̀ tẹ́ bá gbọ́ Òrànfẹ̀ àwọn ló lórí òkè o tẹ́ bá orí òkè Ọ̀rà bàbá orí òkè ni bàbá máa ń wà Ọ̀rà because wọn ò lè gbé even àwọn irúnmọlẹ̀ bíi tiwọn gan àti because gbogbo ara bàbá iná ni orí òkè ni bàbá máa ń wà àwọn tó ní orí òkè nìyẹn because orí òkè làwọn irúnmọlẹ̀ wa kọ́kọ́ wà orí kó wọ́n sọ̀kalẹ̀ so we are the owner of orí òkè tẹni Babalọlá kan ṣe kìnnìkan agbára tó wà lórí òkè yẹn ni bàbá lọ́gbà tó fi ṣiṣẹ́ nígbà tá àkọ́bí ara sí nǹkan tiwa ṣùgbọ́n ní ìsinyìí o àwa ọ̀dọ́ àti dé láti hijack àwọn kan wá padà so a fìgbà kọ́kọ́ sí lábẹ́ Ọ̀yọ́ empire rárá ìgbà tí Ọ̀yọ́ fẹ́ gbémú sí wa
ẹ rí i pé a repel ẹ̀ padà fún wọn a dá padà fún wọn mind you Ọ̀yọ́ fúnra ara wọn nígbà Ọ̀yọ́ ilé tógun ti jà wọ́n tí wọ́n ti sọ adé even though Ṣàngó tọ́yọ̀ ń pariwo lédi sẹ́mi kó wọ́n tọmọ́ Ṣàngó Ọ̀yọ́ ò fìgbà kọ̀ọ̀kan tọmọ́ Ṣàngó ìyá Àjàká oyè yìí nìsín ìyá ẹ̀ ní Núpé lọ́hùn sẹ́mi pé ìyàwó tí Ọ̀rànmíyàn tó fẹ́ bàbá ẹ̀ òun ni ọmọ Núpé òun ni ọba Núpé nígbà yẹn ìlà Ilé Ifẹ̀ náà ní bọ̀ Ṣàngó ní kíní tiwọn láìní Ṣàngó ni adé wọn òun ni ìyá ìyàwó gbà tó gbé fún Aláàfin Ṣàngó gbà yẹn Ọlọ́yọ̀ nígbà yẹn because it's not Aláàfin tí wọ́n gbé fún àti gbà yẹn àwọn náà ti ń pariwo pé Ṣàngó ni wọ́n ọmọ Ògún Ọ̀rànmíyàn which is Jẹ̀gbẹ́ Ọdẹ́dẹ́ òun ni orúkọ rẹ̀ alias name ẹ̀ ní Ọ̀rànmíyàn Jẹ̀gbẹ́ Ọdẹ́dẹ́ òun lórúkọ rẹ̀ Ògún ló bí Ìṣògùn sì ní kíní nílé Ifẹ̀ òun ni bàbá wọn Ògún ló bí but palace ló gbé dàgbà òun ni wọ́n fi ń claim wípé ọmọ Odùduwà ni wọ́n palace ló gbé dàgbà history wọn òun ló mú ọdún ọlọ́jọ́ jáde láìsí pé ọdún ọlọ́jọ́ yẹn Aláàfin kò yẹ kó máa padà jẹ́ gbogbo àwọn ìran Ògún pátápátá ló yẹ kó máa present níbẹ̀ ṣùgbọ́n ọ̀tẹ̀ ò ní jẹ́ kó lè present níbẹ̀ because tẹ́ bá lọ wọlé ọjọ́ yẹn rí pé Ìṣògùn yẹn ló máa ṣíwájú Ọọ̀ni á wà lẹ́yìn wọ́n wá mú idà wọ́n fi cross ara wọn ó ní ìtumọ̀ ìgbà tí ìjà parí láàrin wọn ni ó yẹ yín báyìí so gbogbo wọn wọ̀nyí wọ́n gbàgbé orísun wọn ni o tán wá ní wọ́n ṣọdún Ṣàngó báyìí Ògún tó jẹ́ bàbá wọn tó jẹ́ lineage wọn ò ṣọdún ẹ̀ wọn ò ṣọdún ẹ̀ ìgbà tí Ọ̀rànmíyàn because tẹ́lẹ̀ nígbà tó Ọ̀yọ́ ilé yẹn is Ẹ̀yọ́ Àjòrí ni kì í ṣe Ọ̀yọ́ Ọlọ́yọ̀ sì ni wọ́n ń jẹ́ kò sí nǹkan tó jẹ́ Aláàfin because the first Aláàfin is Aláàfin Àtìbà ó ní the first Aláàfin so ẹ rí i pé story Ọ̀yọ́ kò pẹ́ rárá àtọ̀ ẹ lọ gbogbo àwọn Ọ̀yọ́ láwọn ń jagun ẹ bá mi béèrè pé most of àwọn jagunjagun wa mélòó ni wọ́n tó jẹ́ ọmọ Ọ̀yọ́ Ìbàdàn ni most of wọn because tí wọ́n bá ní pé ká máa sọ̀rọ̀ but nǹkan tèmi kàn wá láti wá sọ ni wípé sí lábẹ́ Ọ̀yọ́ empire ẹ jẹ́ bá mi lọ subscribe sórí YouTube mi Ayékòótọ́ TV show òun náà ní lórí YouTube Ayékòótọ́ TV show ẹ máa fi TV ẹ wá fi show sí ẹ máa fi sí ó yẹ yín bẹ́ẹ̀ yẹn so ẹ ti rí mi bẹ́ẹ̀ then ó pàtàkì ẹ orí TikTok mi ẹ lọ bá mi ẹ lọ follow mi níbẹ̀ lórí TikTok torí àwọn ìtàn tá a bá ń sọ gbà míì wà Facebook ò ní fẹ́ gbà míì wà orí YouTube la fẹ́ post ẹ̀ sí because àwọn kọ̀ọ̀kan wà videos kan wà tá a fẹ́ gbé jáde tí ẹ pé YouTube Facebook ò ní fẹ́ gbà so ẹ lọ bá wa lọ follow wa lórí TikTok Ayékòótọ́ HRM rather HRM Ọba Ayékòótọ́ TV show òun náà mo kọ sójú screen yẹn so ẹ lọ follow mi lórí TikTok mi ó ṣe pàtàkì so Olódùmarè á ràn wá lọ́wọ́ so ẹ̀yin tẹ́ bá dẹ̀ wà ní London lọ́hùn so tí ẹ bá ń wá ẹ̀yin tẹ́ bá wà ní London so tí ẹ bá ń wá àwọn ọṣẹ àwọn àwúre nǹkan kan báwọn so àwọn ọṣẹ àtúndè àwọn ọṣẹ nǹkan kan tẹ́ bá fẹ́ rà àwọn kan ìṣẹ̀ǹbáyé wa àwọn kan tradomedical something tẹ́ bá fẹ́ rà so ẹ kàn sí ẹ pè nọ́mbà tí mo gbé sójú screen ẹ pè nọ́mbà yẹn wọ́n máa dá yín lóhùn nǹkan tó sì ń tà olówó péréte ni àwọn àgbòjẹ̀dí manpower ọ̀pá ẹ̀yìn kankan wọ̀nyẹn so ẹ kàn sí wọn so àwọn kan tó ń tà kò ní chemical rárá pure àwọn kan ìbílẹ̀ wa ni so ẹ rí ní ọ̀dọ̀ wọn nọ́mbà tí mo gbé síbẹ̀ òun ni wọ́n máa tà fún yín so Olódùmarè á ràn wá lọ́wọ́ o ẹ jẹ́ kí ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde ẹ jẹ́ ká lọ massage ìtàn ilẹ̀ wa ó ṣe kókó ó ṣe pàtàkì Olódùmarè á ràn wá lọ́wọ́ mo yìí ń bọ̀ mo ṣe reverse nǹkan kan lọ́wọ́ máa gbé jáde láìpẹ́ mo ń bọ̀ ẹ ṣeun o. gbogbo rògbòdìyàn ìtara nǹkan bó ṣe mú olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣebẹ́ rí bí ìṣẹ̀ṣe ṣe ń lọ báyìí ẹni tó bá dùn mọ́ nínú òun ni kó sọ̀rọ̀ pé bí ìṣẹ̀ṣe ṣe ń lọ yìí ó dùn mọ́ òun nínú ìtara ilé bàbá mi òun ló jẹ mí o ẹ ṣe rí pé mo ń sọ̀rọ̀ lójoojúmọ́ ṣùgbọ́n mo ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn ń rí Ayékòótọ́ ó tún lè sọ̀rọ̀ jù mo sọ nígbà kan tó sọ pé àwọn babaláwo kọ̀ọ̀kan ń sá fún mi pé wọ́n ní Ayékòótọ́ kinní kan ó ti lè sọ̀rọ̀ jù tí ó lè ṣe kinní kan ó lè gbéyàn síta èmi láwọn babaláwo jẹ́ pé for past 5 years àjọjọ ń rìn tí ó sì sí nǹkan kan
tí ò sí kankan babaláwo tíṣẹ́ mo tiẹ̀ rí ìgbà kan tẹ́ kí mo fẹ́ lọ rí ìgbà kan wà nígbà yẹn it's about 4 years ago tí mo fẹ́ tẹ̀fá babaláwo kan gbà yẹn tí mo fẹ́ tẹ̀fá lọ́dọ̀ ẹ̀ ó ń bẹ̀rù pé ṣé tí n bá tẹ̀fá fáyé kò tọ́ ṣé kò ní gbé mi síta ó ń sọ fún èèyàn pé bàbá yìí máa ń bẹ̀rù pé ṣé tí wọ́n bá tẹ̀fá fún yín báyìí pé ṣé ẹ̀ ní gbé wọn síta ẹ dákun nǹkan tó fẹ́ ṣe ní gbódù yẹn ṣé nǹkan tí ẹ pé ojú òògùn tí àwọn èèyàn kì í ṣe ni àbò ní nǹkan kan tó fẹ́ ṣe fún mi táyé ò ní mọ̀ ẹ ti mọ̀ wípé òun fàrẹ̀ ti mọ̀ wípé nǹkan tóun ṣe kò dá òun lójú ẹ wá wo ayélujára lónìí a jáde síta torí wípé ilẹ̀ wa àwọn ẹ̀sìn àjòjì wọ̀nyí ti fẹ́ bàjẹ́ àwọn èèyàn mọ àṣà àti ìṣe wọn mọ́ a wá rí wípé àwọn babaláwo wọ́n tàgì wọn às gẹ́gẹ́ bí èèyàn ibi wọ́n tàgì àwọn olórìṣà gẹ́gẹ́ bí ẹni ègbé tí wọ́n rí àwọn nǹkan alálẹ̀ wa gẹ́gẹ́ bí nǹkan tí ò dáa gbogbo kinní wọ̀nyí ẹ̀ka bọ́ sórí ayélujára tàbẹ̀ sí ní pariwo pé rárá kò rí báyìí kò rí báyìí wọ́n ní babaláwo górí èèyàn wọ́n fárí èèyàn wọ́n fámú èèyàn wọ́n fàdí èèyàn igbó ẹ̀ ẹni tó yàgbẹ́ tí ò rí gbẹ́ yà tí gbẹ́ dímọ nídìí babaláwo ló ṣe ẹni tó jẹun tí ò róúnjẹ jẹ tó ń jẹ hásí lọ́nà fún babaláwo ló ṣe gbogbo nǹkan wọ̀nyí ló jẹ́ ká sọ pé rárá o babaláwo kọ́ o òun látòrí fi bọ́ sórí ayélujára láti wá jẹ́ káwọn àwọn èèyàn mọ̀ pé nǹkan tí wá o kì í ṣe nǹkan burúkú òun ló mú àwọn tẹ́rí wọ̀nyí tí gbogbo wọn jáde síta nọ́mà oníṣẹ̀ṣe kò sí kan tó kàn wọ́n pẹ̀lú pé ká máa tú díẹ̀ ẹ̀sìn ẹlẹ́sìn ṣùgbọ́n ẹwà àtọdúnbọ́dún tó ti ń bú oníṣẹ̀ṣe wọ́n á bú èṣù wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á ṣe tọ̀hún òun lẹ́tọ̀rí rí àwọn tó jáde lónìí tí wọ́n ń gbé kùrán síta tí wọ́n ṣe gbogbo ẹ̀ pé no ẹ ti fi kíní ẹ ti fi ba yé àwọn èèyàn jẹ́ jù àmọ́ gbogbo ẹ́fọ́ọ̀tù wa ó yídi babaláwo ń wá síta wọ́n ń ṣe gbogbo ẹ̀ ó wá di wípé babaláwo wá ń bọ́ sórí ayélujára ń kọ́yàn ní ẹ̀kọ́ tí wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ wá ń ṣe inú wa ń dùn bẹ́ ṣe ń jáde náà ẹ ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ wá gbé débì kan ẹ wá monetize ìṣẹ̀ṣe monetization tó ń monetize ìṣẹ̀ṣe òun ló cause problem táwa wà lónìí ó wá di pé tìbí wá tẹfá tòun wá tẹfá o ifá ni kò wá tẹ o ifá ni kò wá tẹ o ifá ibi tó bá débi bíi mo ti lọ tẹfá tó bá dé tọ̀ mo ti lọ tẹfá ṣé nínú ìṣẹ̀ṣe ní ìsìn ẹni tí ò tẹfá kì í ṣe oníṣẹ̀ṣe mọ́ ẹni tí ò tẹfá kì í ṣe oníṣẹ̀ṣe nínú ìtẹfá ẹ wá bẹ̀rẹ̀ sí ní búlé àwọn èèyàn ò lè sọ̀rọ̀ mọ́ àwọn kan tí a wà ní kánkọ́sì àwọn kan tó yẹ pé ẹnu abẹ ni wọ́n ní tí wọ́n ní wípé kán máa bú àwọn èèyàn kán máa búlé àwọn èèyàn tó bá ti ń sọ̀rọ̀ tako nǹkan tí àwọn mọ̀ kán máa bú ni ẹ wá wo bí tẹ wá bá ìṣẹ̀ṣe dé báyìí lórí ayélujára mo yí àwọn èèyàn tán láwọn ò lè sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe mọ́ mo mọ̀ tí lè bá dé kókó gun ẹ̀ padà síbi tó ti wà àrùnkúnú ẹbọ a máa rúbọ ní ẹbọ tó bá rú tí ò bá gbà oníṣẹ́ tó lọ ṣe ni ìwọ tó bá rúbọ ṣó o múnádóko ṣé àwọn alálẹ̀ gan mọ̀ ẹ́ òun rúbọ ẹ̀bẹ̀ àgbà ǹjẹ́ àgbàgùn kì í bá ìwọ̀gun fún ara rẹ̀ jà tó ló bá yàn rúbọ àgbà ọ̀pọ̀lọpọ̀ ló lọ fi igi tán lọ fi gbẹ́ odù tán láwọn ti ní odù táwọn èèyàn sì wà ń tẹfá lọ́dọ̀ wọn báwo ni irúfá yẹn ṣe fẹ́ gbé ẹ nìyẹn báwo ni irúfá yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn á fi igi gbẹ́ odù tán wá gbé odù wọn náà gbódù lọ báyàn nínú hòtẹ́ẹ̀lì tí wọ́n ń tẹ ifá fún oríṣiríṣi ló wà báwo ni ifá ṣe fẹ́ gbé ẹ nìyẹn ẹ wá wo bí tẹ wá báyé jẹ́ dé lónìí èèyàn tẹfá ó tẹfá tán ẹtí ní kó tún wá jọyìn awo kan kó wá jọyìn ṣé gbogbo àwọn tó bá ti tẹfá báyìí gbogbo wọn ni kó máa ṣe ẹgbẹ́ ògbóni ṣé gbogbo ẹni tó bá ti tẹfá báyìí gbogbo wọn ló ti di babaláwo automatic gbogbo ẹni tó bá ti tẹfá gbogbo wọn ló ti di olóògbóni gbogbo wọn ló ti di babaláwo automatic ẹ wo bí tẹ báyé jẹ́ last 2 weeks lẹ́nìkan ti ń pè mí tó ti ń fẹjọ́ ẹnìkan sùn mí ó ní ẹjọ́ anything ìṣẹ̀ṣe count me out tó bá wù mí mo lè play orin muslim lórí page mi tó bá mo lè play orin christian tó bá lè mo lè play orin oníṣẹ̀ṣe èmi ò lè padà sí christian mi ò lè padà sí muslim ìṣẹ̀ṣe yìí náà ni àmọ́ count me out lọ́dọ̀ àwọn èèyàn burúkú wọ̀nyí because ara yín kọ òótọ́ nínú ìṣẹ̀ṣe ara yín ó kọ òótọ́ aláyé bàjẹ́ èèyàn ni àtàwọn tí ò tiẹ̀ tó èèyàn àwọn tí ò tiẹ̀ tó láti bọ́ bàtà ẹsẹ̀ èèyàn wọ́n wá dó sórí ayélujára wọ́n máa wá ẹnu síyàn lára mo wo àwọn tó pẹ̀lú àwọn babaláwo tó wà ní online wọ̀nyí kí ni èjì wọn how old are you but àwa ní respect fún yín torí wípé babaláwo kékeré kan ò sí nínú babaláwo ẹ wá máa gbọ́ àmà pè ní bàbá ìyá mi ẹ wá respect ara yín òun ló dífá fún post kan tí mo post nígbà kan ẹnìyẹn dẹ̀ wò sùsù ó dẹ̀ kọ́ síbẹ̀ ó ní wọ́n bọ́ yìí ìṣàfẹ́ trend àti oko wá ba ilé jẹ́ wọ́n á wò pé ta ni ẹni tó ti oko wá tó wá ba ilé jẹ́ ẹ wo bí ìgbésí ayé yín ṣe rí àwọn ò pé látijọ́ yìí
kí ni problem tí ìṣẹ̀ṣe gangan ní a mọ̀ wípé ìṣẹ̀ṣe fúnra rẹ̀ kọ́ ló ní problem ìṣẹ̀ṣe ò ní problem ìṣẹ̀ṣe dá lọ́nà ìgbà ìṣẹ̀ṣe wà òkè gidi ẹ̀yin tẹ́ jẹ́ lídà ìṣẹ̀ṣe wọ̀nyí ẹ̀yin tẹ́ lẹ́ jẹ́ babaláwo ọ̀pọ̀ tó lóun jẹ́ ìyá lóòṣà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ ń dákún ìṣòro tó wà lẹ́yìn ẹ̀yin gan ní òkè tí ò jẹ́ kí ìṣẹ̀ṣe gbérí ẹ wá dáfá ẹ wá tẹfá ẹ wá ṣe gbogbo ẹ̀ nǹkan tí wọ́n ń bá káàkiri nìyẹn ẹ wá wo ayé yín lóde nísìnyí ẹ wá àwọn ẹ̀sìn míì gbogbo wọn ti ní screen record yín sọ́wọ́ gidigidi gan ni tó wá ń sọ̀rọ̀ yín bó ṣe gbogbo ẹ̀ képe fún yín ó mà ṣe o ọ̀rọ̀ yín wá dàbí oyin tó mẹ́mu tó kú sínú ẹmu ẹ wo bí agbára oyin ṣe tó ta ló jẹ́ mọ̀ pé oyin ẹmu lásán ló máa pa oyin ẹ wo bí tẹ́ bá yé ara yín dé à ń pariwo síta látijọ́ sí ẹ tú ìṣẹ̀ṣe ṣe àwọn 419 babaláwo wọ̀nyí àwọn ilé ìké babaláwo wọ̀nyí ẹ gbèdì wọn síta ẹ tú àṣírí wọn síta ọ̀pọ̀lọpọ̀ babaláwo ló ń ṣe lecture ní online ọ̀pọ̀lọpọ̀ babaláwo lọ́la wọn ṣe kìnnì kan ní online pé olúgbòhùn gbẹtúgbẹtú gbogbo ẹ̀ ni wọ́n ti fi ba ẹnu kọ́ tó wá sí online tí wọ́n fi mú àwọn ìyàwó níyàwó mọ́lẹ̀ àwọn náà kúrò ní ìlú tí wọ́n wà wọn náà lọ tẹ ifá àbọ̀dé ifá tí wọ́n lọ tẹ̀ ilé wọn á dàrú ifá kọ́ ló ń dalé wọn rú ṣùgbọ́n ọ̀nà tí wọ́n fi tẹ ifá fún wọn ṣé ọ̀nà tí àwọn baba wa fi lélẹ̀ sílẹ̀ láti máa tẹ ifá fún èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti lọ tẹfá wọ́n ti fún ní ẹbu tó máa lò ìṣẹ́dà kó fi tọ̀ ìdí ẹ̀ wọ́n ní kó fi lo ẹbu yẹn tàbí kó fi ọtí kó fi lò lockdown burúkú ni wọ́n ti fún tí ò mọ̀ tí wọ́n ti fi lock ẹ̀ down apá padà dé ìlú òyìnbó ọkọ̀ ẹ̀ á di aláìmọ̀ ń ṣe mọ́ torí pé wọ́n ti lock ẹ̀ down ẹ wá wo ayé yín lóde àwọn nǹkan tí mo sọ ń jọ́sìn lẹ́pínlẹ̀ tí mo sọ pé fi ń ba ayé obìnrin jẹ́ lórúkọ ifá àbí kí lẹ fi mú wọn mọ́lẹ̀ tẹ́ fi lè lo nǹkan wọ̀nyẹn fún wọn ṣèbí kán wá tẹfá lẹ fi mú wọn mọ́lẹ̀ ifá ò kì í ṣe ibi ẹ̀yin èèyàn ibi wọ̀nyí lẹ̀ ń ṣe ibi ẹ̀yin babaláwo èké wọ̀nyí lẹ̀ ń ṣe ibi ẹ ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ní online ẹ ń dínkù ẹrù èèyàn ni ẹ yọ kúrò nínú ẹrù èèyàn ẹ ń dínkù ni ẹ gbé ẹrù èèyàn kó fúyẹ́ níṣẹ́ lẹ́ ń pakún ẹrù èèyàn fọwọ́n náà ẹ wá kún online ẹlòmíì ẹ bọ́ tẹ́lòmíì ti rú láyé ẹ̀ ẹ̀yin tẹ́ wà ń lé tẹ́ ń sọ wípé àwọn kan ò ní sùúrù ni àwọn kan ò ṣe gbá ni ta ni nínú yín tó lè máa fi 4 million 3 million tó bá calculate owó ẹ̀ tó fi rú ẹbọ nínú yín ṣé ẹrù bí à ń ṣàwó nílùú òyìnbó bíi ni ṣé ẹrù bí wọ́n ń ṣàwó ni nínú òtútù nínú òfin nínú ọ̀la tó fi ń ṣàwó jọ wọ́n ń rúbọ wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọn ò rí èsì nǹkan tí wọ́n ṣe ẹ wà máa ní wọn ò ní sùúrù mo rí babaláwo kan tí ẹ pé ẹnìyẹn ababọ ifá ẹ ọ̀sẹ̀ ifá ẹ bá ṣe ọmọ ẹnìyẹn náà ṣe babaláwo yẹn ẹnìyẹn náà látún sanwó babaláwo yẹn látún fi máa fi ṣe ọ̀sẹ̀ ifá ẹ wò bẹ́ẹ̀ yẹn every week dẹ̀ lẹ́nìyẹn dẹ̀ ń ṣe tó dẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀ tiẹ̀ káàánú kẹ́tì ẹ̀ ṣàánú èèyàn kẹ́tì ẹ̀ ṣàánú ẹ̀ dípò wọ̀nyẹn ẹ burú o a dẹ̀ máa sọ̀rọ̀ ní online ẹ̀ lẹ́nìyẹn ò mọ̀rọ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ babaláwo tí n bá gbá èèyàn rí jáde síta irọ́ sì ni ẹ wá gbogbo tẹ wá báyé jẹ dé màá ní máa tún sọ ẹ̀yin obìnrin làánú wọn dẹ̀ ṣe mí jù ẹ̀yin obìnrin wọ̀nyí ẹni ta torí ẹ̀ ń gbàwẹ̀ tí ń jọ̀sán ẹ wo ayé yín lóde ẹ ń wá agbára ẹ wá tẹ fáwọn kẹlẹ mọ ìwọ yín o ìjọ tẹ ti mọ ìwọ yín báyìí kí lẹ fi dà ìgbà tẹ ẹ mọ ìwọ yín ṣáyé yín bàjẹ́ ni nígbà tẹ ẹ mọ ìwọ yín ẹ wà nínú òyìnbó ẹ ń jẹ ẹ tó ẹgbẹ́ nǹkan kan ò ṣe yín wọ́n tún wá ń gbé yín mọ́ra kẹlẹ tó ẹgbẹ́ o ẹ wá tẹ fáwọ ẹ̀yin náà sá lọ sílé ẹ lọ tẹ àbọ̀dé ifá títẹ̀ ẹ̀yin báwo ni ayé yín ṣe rí nígbà tẹ lẹ́yìn tẹ tẹfá tán ẹ wá ayé yín lóde ọ̀pọ̀lọpọ̀ kọ́ ló wálé ló wá tẹfá ló padà tíṣẹ́ ẹ dàrú ẹ lọ ronú wò ifá títẹ̀ àní kò dáa o ifá títẹ̀ dá ọ̀nà tó dáa ni àmọ́ ẹni tó ń tẹfá fún yín báwo la yí ẹ ṣe rí ẹni tẹ́ kó gbogbo ló mú káàkiri ìlú tẹwà lẹ fẹ́ wá tẹfá lọ́wọ́ ẹ̀ káyé yín dá ṣáyé tiẹ̀ ti dá ná ṣáyé tiẹ̀ ti dá ẹni tó pè yín wá tẹfá láyé àtijọ́ àgbàlagbà la mọ̀ wípé wọ́n ṣe oṣólẹ̀ fún àgbàlagbà tó ní iṣẹ́ ṣùgbọ́n láyé ìsìn àwọn ọ̀dọ́ wọn máa ní tán bá lè lo oṣólẹ̀ kò ṣùkọ̀ tó burú jù wọ́n lè lo oṣólẹ̀ wọ́n lè ṣe gbogbo ẹ̀ ṣé báwọn bàbá wa ṣe ń ṣe nìyẹn ikú ọ̀dọ́ wa pọ̀ jà tí ń rẹ́rẹ́ ẹ̀yin ilẹ̀dẹ̀ fa wà ra Range Rover wá ṣe gbogbo ẹ̀ babaláwo lẹ́rìí ní patí tí ò mọ náwó lọ fùlà òṣìṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ ó wà nínú bòjì ẹ lọ yí padà ẹ ti ba ìṣẹ̀ṣe jẹ́ tán mo yìí ń bọ̀. ẹ kúlẹ̀ mo sọ ọ̀rọ̀ kan lánàá so tí àwọn ìbéèrè kan jẹyọ ní ibi bẹ̀ mo sọ pé èmi ò wá láti wá fi ìyapa kan sáàrin lọ́balọ́ba bí ó ṣe wípé àwọn ọba tó ti sùn a nílò láti máa ṣe ìtanijí fún wọn kún lè mọ ibi tí wọ́n kù sí sísùn àwọn ọba wa òun lógún àtẹ̀yìnjà fi ń jà wá nílẹ̀ kóòtù òjíire gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣèbí ṣẹ̀ríà ni wọ́n ń pàṣẹ káàkiri nílẹ̀ Yorùbá nísìnyí gbogbo alásìmọ̀ ipa tí ṣẹ̀ríà lọ tó ń kó nínú ìgbésí ayé èèyàn
ẹjọ́ nínú náà ti lọ́rùn yẹn níbi tí wọ́n ti lo ṣẹ̀ríà lọ olówó mélòó lẹ ti rí pé ṣẹ̀ríà lọ yẹn ṣiṣẹ́ fún tí wọ́n gé apá ẹ̀ tàbí tí wọ́n yọ ojú ẹ̀ kan tàbí tí wọ́n gé ẹsẹ̀ ẹ̀ kan olówó mélòó ní náà ti lọ́rùn lè rí then èèyàn mélòó lẹ ti rí pé wọ́n gé pósẹ̀ ní náà ti lọ́rùn yẹn tí wọ́n gé apá ẹ̀ tẹ́ ẹ lọ béèrè tẹ́ ẹ gbọ́ wípé fúlàní gangan lẹni tí wọ́n gé apá ẹ̀ tí ṣẹ̀ríà lọ mú yìí haúsá lẹ máa rí wípé wọ́n gé apá wọ́n gé ẹsẹ̀ ní north torí pé kí ni ṣẹ̀ríà lọ yẹn òun gangan ni òfin tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń gba ìlú adẹ̀ láwọn lọ́balọ́ba ṣùgbọ́n àwọn kan ibi tó yá wáyé káwọn bá wá jà sí wọn ò jà síbẹ̀ ìlànà bí wọ́n ṣe rí allocation gbà lọ́wọ́ government òun ni wọ́n ń wá káàkiri ẹ wá wo orú aláàfin yìí nísìnyí tá rògbà bó ṣe débẹ̀ wọ́n á jọjọ ja ìjà yẹn ni ṣẹ́rí ẹ má jà purọ́ tanra wa ọjọ́ ọ̀la ilẹ̀ kóòtù òjire ó ń kan wá lómi inú mo ń sọ wípé àánú àwọn ọmọ wa tá a bí àánú wọn ń ṣe ní torí pé kí ni àmọ́ nǹkan tó máa wù nípa Islam lọ́jọ́ ọ̀la torí wípé èso rere kan báyìí ààrí wípé ó máa ti bẹ̀ jáde sí ilẹ̀ kóòtù òjire ààrí ṣèbí ojú wa nísìnyí òun náà ti ń gbógun ti ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n ń gbógun ti ìṣẹ̀ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ṣèbí à ń wò ẹ wá wo ìgbésí ayé àwọn lọ́balọ́ba wa ok nígbà tí Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ó débẹ̀ tàì débẹ̀ ó bá ẹran ìfẹ́ wá ẹran interest òun ló bá wá ajá tó gbé wá ó wá bẹ̀rẹ̀ sí ní gbó káàkiri whereas gbígbó ajá ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó fẹ́ fi olówó ẹ̀ ṣe mo rí pé àwọn ọba kan ní ṣé Ìjẹ̀bú náà ti sọ̀rọ̀ àbí Aláké Ẹ̀gbá ló dà kó sọ̀rọ̀ pé Aláàfin ṣé number 3 ni wọ́n pè àbí number 4 wípé after all ni ọba of Benin ló kàn after ọba of Benin Aláké Ẹ̀gbá after Aláké Ẹ̀gbá Àwùjalẹ̀ wọ́n ṣàká failure oní gbogbo nǹkan táwọn bá wọn yẹn ká fake òun ni mo ní ṣe rí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ ka position ọba wọ́n wá lọ máa bẹ̀rẹ̀ lórí Odùduwà ìyẹn Lérè Ọlá a ò lè bẹ̀rẹ̀ position ọba lórí Odùduwà lórí Lérè Ọlá kò possible ọba kan wà nílé Ifẹ̀ tó ń pè ní Ọbalùlù àrólé Òrànfẹ̀ onílé iná kò sẹ́ni tí ò mọ ipa Òrànfẹ̀ onílé iná ó ju gbogbo àwọn ọba wọ̀nyí lọ tẹ́ ẹ̀ bá mọ̀ ó jù lọ kódà má jẹ́ wá lọ sí ibi bẹ̀yẹn nígbà tẹ́ wá ń kà wípé tálààfin sọ wípé òun ni olórí gbogbo ọba kódà òòrì ọwá òbùkún èwí eléwí ọlọ́wọ̀ ọwá of Ìdànrè tí Ọlọ́fin Arẹ́mi tán ṣẹmọ̀kóhùn ló tẹ̀lú Ìdànrè dó ọwá of Ìdànrè tàtí ní kí n tún sọ o Déjì of Àkúrẹ́ tó rọmọ Òdùà náà ni no ọmọ ọdẹ ya ọmọ Ògùn rádà but pàtìkọ Òdùà pàtìkọ Ògùn ni now kí náà ti ń porúkọ ẹ̀ tàtí mo fẹ́ dárúkọ yẹn even Olúgbọ́n àti ìlú yìí náà wọ́n ṣàpọ̀jà tí ìrẹ̀rẹ̀ bẹ́yẹn ṣe mọ̀ pé gbogbo wọn tí mo kà sílẹ̀ yìí Aláké Ẹ̀gbá yes Àkárìgbò Ọlọ́tà of Ọ̀tàland ṣe mọ̀ pé gbogbo wọn yẹn ṣe mọ̀ pé wọ́n ju Aláàfin lọ wọ́n jù lọ ẹ jẹ́ n fún yín ní evidence kẹ́lẹ́ rí o gbogbo ìgbà tí wọ́n tẹ̀lú tí ẹ ń sọ tí wọ́n jọba wọ̀nyí wọn ò tí ì tẹ̀lú Ọ̀yọ́ fún ara ẹ̀dọ́ oyè yìí nìsín history wọn ó ṣe ń trace ṣebí Ọ̀rànmíyàn lẹ ló tẹ̀lú Ọ̀yọ́ dó ẹ̀dẹ̀ ń claim pé òun ni ọba àkọ́kọ́ bó ti yẹ pé Ọ̀rànmíyàn kò jọba nílùú Ọ̀yọ́ bó ti yẹ pé nígbà yẹn Ẹlẹ́yọ̀ ni wọ́n ń pè which is Ẹ̀yọ̀ Àjòrí òun ni Ẹ̀yọ̀ Àjòrí òun ló ń jẹ́ ńgbà yẹn inú ẹ̀ náà ti mú Ọ̀yọ́ ilé jáde bọ̀ Ẹlẹ́yọ̀ Àjòrí ni Ẹlẹ́yọ̀ Àjòrí yẹn ni wípé kò sí ọ̀pẹ kankan níbẹ̀ àtẹ ni wọ́n ń jẹ òun náà fi ń pè wọ́n ní Ẹlẹ́yọ̀ Àjòrí Ẹ̀yọ̀ Àjòrí rather now ibi tí wọ́n á lọ ni wípé gbogbo ìgbà tí wọ́n ń jọba àti ọlọ́ba of Ọba Ilé jẹ́ mọ̀ pé Ọba Ilé ìlú yẹn ti dàgbà gan ni ìlú yẹn ó ti dàgbà Ọba Ilé l'Ákúrẹ́ Ọba Ilé l'Ákúrẹ́ after ìgbà Ifẹ̀ ò dáyé òun náà dá ìlú yẹn lẹ̀ o kẹ́lẹ́ mọ́ ìgbà Ifẹ̀ ò dáyé ìlú kan náà wà lérí àkókò mẹ́yẹn ìlú kíní màá rántí ìlú yẹn Ọ̀kà ńbẹ̀ yẹn ló wà Ọ̀kà Àkókó ibẹ̀ ló wà ìlú yẹn ṣé wá rí àwọn ọba wọ̀nyí wọ́n ju Aláàfin lọ lọ́nà mẹ́wàá so kí ló wá dé tẹ wá ń pariwo pé Aláàfin òun ló lórí ọba gbogbo ẹ ń pariwo pé empire ta ló ní last empire Ìbàdàn ló ní last empire náà
Ìbàdàn ni. Ìbàdàn ló yẹ kó máa pariwo wípé àwọn ju gbogbo yín lọ. Up till now, Ọ̀yọ́ tẹ́ rí abẹ́ Ìlọrin ni Ọ̀yọ́ yìí wà. I'm telling you the fact. Ẹ lọ béèrè lọ́wọ́ Ọ̀yọ́, ẹ lọ ṣe ìwádìí wípé ṣé wọn ò san ìṣàkọlẹ̀ fún Ìlọrin rí. Ẹ tún wá lọ béèrè lọ́wọ́ Ọ̀yọ́ tó ń sọ̀rọ̀ yìí pé ṣé wọn ò san ìṣàkọlẹ̀ fún Ìbàdàn. Ẹ lọ béèrè ní ọwọ́ wọn. Àwọn tó yẹ kó máa claim pé àwọn olórí yín òun ni Oǹdó àní Èkìtì. We are the one láṣẹ egungun apá yín. Tẹ́ ẹ bá mọ story, ẹ lọ béèrè story yẹn. Now, Aláàfin ò lè halẹ̀ débi tá kí máa halẹ̀ mọ́ Olúwayé tí ń ṣe Ọọ̀ni Àdìmúlà. Kò possible. Ọọ̀ni, ipò Ọọ̀ni ní ilẹ̀ òun ni lápé. Bó tẹ̀ jẹ́ pé wọ́n yí padà, Adẹ̀mọ̀ apá àwọn Fúlàní ló wà ní ìkíyà ẹ̀ tí wọ́n á ní Ọọ̀ni, ibi tẹ́ ẹ bá pè é, ara nǹkan tí àgbà fi jù yín lọ nìyẹn. Now, tẹ́ bá ń sọ wípé Ọọ̀ni, abọ́ rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́fin ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀, ẹ dákun, Ọ̀yọ́ ọ̀hún fún ara rẹ̀ ṣáláàfin lẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀ ni. Ẹ̀yin lẹ máa tọ́nà wá ọ̀rọ̀ tẹ́ ń wá ọ̀rọ̀ o. Ṣáláàfin lẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀, ṣebí Ọlọ́yọ̀ lẹ̀ ń jẹ́. Kí ló fa Aláàfin yẹn? Ṣebí ìgbà tí ìlú tẹ́ tẹ̀dó sí, tí wọ́n wá sọ fún yín pé ó da ibi tẹ́ ti wá, ẹ jẹ́ á padà síbi tẹ́ ti wá ká lọ tó ibi bẹ̀. Ẹ wá ní rárá wẹ̀ ṣebí a ti láàfin. Ibẹ̀ ni word of Aláàfin ti jáde o. Ká mọ̀ bẹ́ẹ̀. Okay, àwọn ìlú tẹ́ wá ń sọ wọ̀nyí, ṣé orúkọ tí wọ́n jẹ́ níbẹ̀rẹ̀ irú Déjì of Àkúrẹ́, ṣé Déjì ni wọ́n jẹ́ tẹ́lẹ̀? Déjì yẹn dàtí sẹ́ Ọwáfadéjì ló di Déjì, yes, but ó lórúkọ tí wọ́n jẹ́ tẹ́lẹ̀ kan tó jẹ́ orúkọ yẹn náà. Most of àwọn ìtẹ́ ọba lónìí ó ní orúkọ tí wọ́n jẹ́ tẹ́lẹ̀ wọ́n tó máa jẹ. But nǹkan tí mò ń sọ ni wípé wọ́n pa orúkọ ipò ọba dà wọn ò padà, ìyẹn ò mí ìpínlẹ̀ láti máa fi judge wípé kinní kan ṣe kinní kan. Ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni wípé Aláàfin tó bá ń claim ipò, máa claim ipò wá sí ọ̀dọ̀ Èkìtì àti Oǹdó. Tó bá fẹ́ yan pé ipò ilẹ̀ Yorùbá, máa yan wípé Awẹ́, Ṣakí, nǹkan kan wọ̀nyẹn, àwọn sàbẹ̀ àwọn ìlú bíi 6 tó wà lábẹ́ ẹ̀ tó jẹ́ Yorùbá nígbà yẹn, àwọn ló yan ipò fún. Àwọn ló yan fún. Máa sọ wípé ó yan fún Oǹdó àti Èkìtì. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ọba wa ní ìlú Oǹdó àti Èkìtì, ẹ gbéra ńlẹ̀, ẹ dìde, ẹ yé ń sùn mọ́. Ẹ má fi ẹ̀sìn, ẹ yọ ẹ̀sìn kúrò lórí ipò ìjọba yín. Ẹ̀sìn tẹ́ ń ṣe yẹn kò jẹ́ kí ẹ gbọ́n kẹ́ lè ráyè mọ́ the next thing to do láti lè takù, láti lè save àwọn citizen yín, àwọn ará ìlú yín. Ìwé ọ̀fadó ó dọwọ́ yín. Ọlọ́wọ̀ ọ̀fọ̀wọ̀ kábíyèsí ó dọwọ́ yín. Ọwọ́ alẹ́ ìlú Ìkàrẹ́ ó dọwọ́ yín. Asín ọ̀fọ̀kà ó dọwọ́ yín. Sákì ọ̀fàrigidi ó dọwọ́ yín o. Màá máa pè yín ní kankan ó dọwọ́ yín. Aládésùnlóyè ti Ìṣòwò Àkókó ó dọwọ́ yín. Bírí ọ̀fẹ́ pè mí, ṣé gbírí náà ni táìtù tó ń jẹ́ náà báyìí? Ẹgbẹ́ àgbírí náà ni ó dọwọ́ yín. Àpáta Ìpè ó dọwọ́ yín. Gbogbo àwọn táìtù tí mi ò lè há sórí ó ti pẹ́ táwa ti kúrò ní kinní bẹ̀yẹn. So ó di ọwọ́ yín. Déjì of Àkúrẹ́ ó dọwọ́ yín o. Ọwá of Ìdànrè ó dọwọ́ yín. Mi ò bọ́n tí yan ní ọba níbẹ̀. Èwí of Adó ó dọwọ́ yín. Alára Ajérò ó dọwọ́ yín o. Ọwá Òbùkún ó dọwọ́ yín. Gbogbo yín bẹ́yẹn Oòrè Èkìtì ó dọwọ́ yín o. Ẹ gbéra ńlẹ̀. Ẹ má jẹ́ kí Aláàfin kó ráìdì yín mọ́. Ẹ má jẹ́ kí Aláàfin kó ráìdì yín mọ́. Enough is enough. A kì í ṣe ẹrú. Aláàfin ò jù yín lọ. Ẹ̀yin gangan lẹ ju Aláàfin lọ. Ẹ̀yin lẹ jù lọ. Ẹ má jẹ́ kó ráìdì lóyin lórí mọ́. Ọ̀yọ́ empire òwò ẹrú ni wọ́n fi ṣe. Òwò ẹrú ni tí wọ́n tà wá fún òyìnbó. Ọ̀yọ́ tó tara wọn tẹ́ kí wọ́n tó ta ọmọ wọn fún òyìnbó. Èèyàn kì í ní empire lórí àwọn èèyàn rẹ̀. Èèyàn máa ní empire lórí country míì ni. Tí wàá sọ pé o ní empire lé wọn lórí, kì í ṣe lórí àwọn èèyàn yẹn. Àwagun lé ẹ ká sùn Aláàfin pẹ̀lú nǹkan tó fojú àwọn èèyàn wa gbẹ́. So bó ṣe rí òun nìyẹn. Ọ̀yọ́ òjò Aláàfin òjò ọba kankan lọ o. Bẹ́ẹ̀ ni Aláàfin òjò àwọn ọba tí mo dárúkọ wọ̀nyí kò jù wọ́n lọ. So ẹ lọ gbọ́ story yín dáadáa, kẹ́ dẹ̀ mọ ìtàn yín, kẹ́ mọ̀ dáadáa. Ẹ ṣeun, mo tún yín padà. Fídíò yìí tí mo pín síta yìí, ẹ jọ̀ọ́ mo nílò ìrànlọ́wọ́ yín kan. Nínú Bíbélì ó ní láláì ṣe wípé àwọn ènìyàn mi bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ó ní wọn kì yóò lè ìgbà mi gbọ́ pé èmi ni Olúwa. Paul apostoli ó kọ nínú àwọn lẹ́tà rẹ̀ sí ara àwọn Éfésù kan ló kọ sí yẹn yà Ephesians, ó ní ká dán ẹ̀mí wò, ká mọ ilé tí ń ṣe ti Ọlọ́run tàbí ká mọ ilé tí ń ṣe ti Yahweh. Torí ọ̀rọ̀ Yahweh ní Bíbélì yìí sọ. Àwa la ní nǹkan Yorùbá, ìkẹ́dùn ló ní nǹkan tó jẹ́ Ọlọ́run. Torí òbí mi Ọlọ́run mi ni, bàbá mi Ọlọ́run mi ni, olùrànlọ́wọ́ mi Ọlọ́run mi ni. Torí àwọn tí ò gbọ́ èdè Olódùmarè, Ọlọ́run Olódùmarè ọ̀tọ̀ nìyẹn. Tẹ́ bá tún gbọ́ Ọlọ́run
ọ̀tọ̀ tún ni ẹ má ti jẹ́ ń lọ síbẹ̀ yẹn. Àmọ́ nínú nǹkan tí mo sọ yìí mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan, ẹ dákun títí ọ̀la sọ́túnla mo máa dé Nàìjíríà, ó yẹ yín nìsín, Ìkòròdú sì ni mo wà. So ẹ dákun ẹ jọ̀ọ́ tí ẹ bá mi rí ọ̀dọ́mọkùnrin yìí tó wàásù níbi bíi, ẹ gbọ́ ìwàásù yẹn. Now tẹ́ bá mi rí ọ̀dọ́mọkùnrin yìí, ẹ dákun ẹ bá mi táàgì ẹ̀ ní fídíò yìí. Mo fẹ́ kí èmi àti ẹ̀ ká jọjọ fi ojú rẹjú, tàbí kó padà pè fún irú ìsọjí, irú revival bíi tẹ́lẹ̀ yìí, kó padà pè é. Ẹ mọ̀ kan tí mo fẹ́ kó ṣe. So tó bá ti wá pé revival yẹn, mo fẹ́ kẹ́ dán ẹ̀mí wò ní ibi bẹ̀ yẹn. Mo fẹ́ ká ṣe ìfigagbága pé bàǹtẹ́ ò lè gbà yín, nǹkan kan ò lè gbà yín. So èmi ò nílò bàǹtẹ́, mi ò nílò bàǹtẹ́ rárá, òrùka ni màá kàn lò, mi ò dẹ̀ ní fi gbá, yẹ̀pẹ̀ ni màá kàn fi bù, yẹ̀pẹ̀ ni màá kàn fi bù, màá kàn dá aṣọ ni, ó yẹ yín nísìnyí. Ṣùgbọ́n kí n tó dá aṣọ yẹn, arúgbó gbọ́dọ̀ wà ń bẹ̀ o, arúgbó tí ò ṣe nǹkan oṣù mọ́, ó gbọ́dọ̀ wà ń bẹ̀. Ọmọ kékeré tàbí ọmọ arúgbó tàbí ọmọ kékeré tí ò tí mọ ọkùnrin, torí ìgbà tí ó bá ti ṣubú, tí ò bá lè dìde, ìṣẹ̀dá kárúgbó yẹn tọ̀ sí lẹ́nu, tàbí kí ọmọ kékeré yẹn tí ò tí mọ ọkùnrin yẹn kó tọ̀ sí lẹ́nu. So tó bá wá ṣubú yẹn, kán bá mi gbé Bible lé láyà bí ó máa dìde, kí wọ́n porúkọ tí wọ́n pè, ìbáṣe Uriel o, ìbáṣe Ráífẹ́lì o, ìbáṣe Elimatata o, ìbáṣe Olífàtáyé o, ìbáṣe Olimatata Makuria, ìbáṣe Oli Kòyí o, ìbáṣe Oli Jẹ̀bú o, kó ṣáà máa pe Oli tó máa pè lọ, kán wá jẹ́ káwò bí ó máa dìde. Torí ibi tọ́rọ̀ ń lọ tá bá máa dún ara wa wò, ó dàbẹ̀ ni wípé a ní mọ̀ bí tí agbára kù sí, a ní mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé ẹ̀yin lágbára ní kíníkan kìnìkan, ṣé rí ẹni tó bá ní agbára, tó bá ní nǹkan lọ́wọ́ lọ́nà òtítọ́, ẹ lè rí wọn kí wọ́n fi ṣe ìkà níta. Ó kíní yẹn wà fún ààbò ara ẹ̀ ni, wọn ò ní pé kó fi máa fi dọ́mọ ẹnìkejì ẹ̀ lóró. Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Àgbá òfò ló sì máa ń pariwo. Ó yẹ yín nísìnyí. Àwọn ìran kan wà, èmi àtọ̀rẹ́ mi àjọ ń lọ níbi ìkan jọ́kan, ẹnìkan ìjà pa àwọn àti ẹ̀pọ̀, wọ́n gbá létí. Wọ́n dẹ̀ gbá létí tán, èmi tẹ̀ ó dọ̀ra stop mi, wọ́n ní já máa lọ rẹ̀. Mo dẹ̀ wọlé mọ́tò, mo dẹ̀ drive kúrò mẹ́, àjọ kúrò mẹ́. Ìjọ kẹta wọ́n wá ọ̀rẹ́ mi yìí kọ̀ọ̀kan wá ń bẹ̀, not knowing wípé kíní tó ṣe sínú ìrù òkété ó ti wà lápò ẹ̀. Tọ́mákọ̀ ra délé, wọ́n ra mu, wọ́n ra sọ sínú omi. Bí ìrù òkété yẹn bó ṣe ń wú nínú omi, bẹ́ẹ̀ lọ́ọ̀ ni ọwọ́ tó fi gba létí yẹn, ọwọ́ yẹn máa wú níbi tó bá wà. Ọ̀hún tí tán bá lọ mú kíní yẹn kúrò nínú omi yẹn tí wọ́n wá sá, òun náà lọ́wọ́ yẹn tó wá sílẹ̀. Ẹ wá ní nǹkan ò sí, ayé wà o. Ìwàásù tẹ wà tí Fúlàní fi ń pa àwọn ìyá wa sínú oko, tí wọn ò mọ̀ wípé ó yẹ kí àwọn wá kún ìrìn àjò wọn, tí wọ́n pariwo pé Jésù ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ẹlòmíì tí ẹ̀kọ́ wá sí ilé ẹ̀, ìwọ tó ń tó jẹ́ pé Jésù ni olùṣọ́ àgùntàn ẹ̀, Fúlàní ẹ̀sìn ẹ̀ máa wọlé, ó máa wá pa ẹ mọ́nu bẹ̀. Àdìẹ́dọ̀ dìde Fúlàní ọ̀hún, wọ́n wá mú wọn wọ́n ti di repent. Ẹ wá máa rí repentant Fúlàní ẹ̀sìn ẹ̀, repentant Boko Haram. Àwọn tó wá ti pa ńkọ́, wọ́n pa yín gbé nìyẹn, tẹ́ bá jẹ́ kó wọ́n pa yín. Tó bá múra sí ìrìn àjò ẹ, wọ́n pa ní àpagbé nìyẹn. Èmi ò kì báyọ̀ ń brag ní online o. Ọ̀rọ̀ ló bọ̀rọ̀ wá ló yẹ kí n sọ̀kọ̀ tí mo sọ yìí o. I don't have time for bragging. Torí mi ò mọ nǹkan kan, òpè ni mí. I don't know anything. Ó yẹ yín nísìn. Kí ló dé ná? Orí ọ̀pọ̀lọpọ̀ wa tó fi dorí kodò bí ẹ̀pọ̀n àgbò báyìí ná. Ẹ pariwo bàǹtẹ́ ò lè nǹkan àdáyé bá yín. Nǹkan ọ̀fẹ́ lófò tẹ́ ẹ ní táwọn bá ńlá yín tẹ́ pé òun náà fi fún yín. Fún ìṣọ́ra yín, ẹ̀dẹ̀ ń tẹnu àbùkù, ẹ̀dẹ̀ ń tàbá. Òyìnbó ṣe bulletproof, wọ́n ṣe gbogbo ẹ̀ tàbùkùn bá, ẹ fi owó, ẹ fi ń rà. Lélè tí ẹ pé tẹ́ ẹ mú nǹkan tẹ́ ẹ ṣe oògùn ayẹta tí ò ju 3,000 naira. Tẹ́ ẹ ṣe sára yín, tá protect yín. 24 hours oògùn ìbọn ayẹta 24 hours. Mi ò bó náà yín ní 30,000 naira. 30,000. Mi ò bó náà yín ní 3,000 naira. Ewé ìṣẹ́kẹ̀tù, atari, òwú dúdú àtòwú funfun. Ẹ dákun, èló nìyẹn? So èló nìyẹn? 24 hours nìyẹn fi ṣiṣẹ́. Ọlọ́dẹ ló sábà máa ń jẹ́ pé tó máa ń lọ sínú igbó, wọ́n á mú wọ́n sọ sápò wọn. Tó bá ṣáà ti wà lápò wọn ti tán. Ayé ta ni? Tí ò náyàn ní nǹkan kan,
ẹ ní lè ṣe, wọ́n á dẹ̀ pa yín ní àpagbésáyé. Ẹ wá ràn ní gọ́ọ̀mẹ̀ntì Buhari ní Tinubu, wọ́n á ràn wá lọ́wọ́ o, ṣé Tinubu ló máa wá ràn yín lọ́wọ́ débi ibẹ̀ yẹn? Nígbà tẹ́ ẹ̀ ràn ara yín lọ́wọ́, ẹ̀yin olòṣì akúdani dání yìí, ẹ wá kóra yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Bàǹtẹ́ ò lè ṣe nǹkan kan o, Bàǹtẹ́ wèrè ara rẹ̀, ẹni kó bọ́ṣọ sílẹ̀, ẹ máa rí gbẹ́rẹ́ lára rẹ̀. Wọ́n bú èṣù lọ́sàn-án, wọ́n bẹ́ èṣù jẹun lóru. A ti mọ gbogbo yín, àwọn èèyàn àṣẹ òní, a ti mọ gbogbo yín náà. Torí nǹkan tí ẹ fẹ́ jẹ, at the end of the day, ẹni kó ti fẹ́ pariwo ohun ẹ̀ ti yá, at the end of the day, owó ọrẹ, owó onírú, owó oníyọ̀, àgbà gbogbo ẹ̀jọ́ wìn òdìlé. Ó lè tún délé bẹ́ẹ̀ tẹ́ pé ìyàwó ọ̀rẹ́ kan lákù mọ́lẹ̀ ká máa bá sùn nulẹ̀ o. Wọ́n dẹ̀ wá ń waste life yín, wọ́n ń waste ìrìn àjò yín, wọ́n ń tàn yín. Má múra sí ìrìn àjò ẹ, má múra sọ̀rọ̀ ẹ, ó yẹ nísìn, má múra. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Ìta Ògbólú nínú Ondo State. St. James Anglican Church ni mo dá orúkọ ẹ̀. Yes, ìyẹn ó ti pẹ́ wọ́n fẹ́ joyè bàbá ìjọ níbẹ̀. Ẹni tí pásítọ̀ tó fọwọ́ sí pé kó joyè yẹn, ìyẹn wà ní Amẹ́ríkà. Ẹnìkan náà wà nílé, òun náà tún rọrùn fún bàbá ìjọ yẹn kóun lòun fẹ́ jẹ́sẹ̀. But pásítọ̀ support ẹni tó wà nílé, ẹni tó wà l'Amẹ́ríkà ló support. Òun àtẹni tó wà nílé tó fẹ́ joyè bàbá ìjọ wọn jọjọ lọ sí Èkó, wọ́n fẹ́ lọ ra àwọn materials kan tó fẹ́ fi tú church ṣe. Along the line bí wọ́n ṣe ń padà ń bọ̀ láti Èkó, school kan wà l'Ákúrẹ́ wọ́n pè ní FUTA, ó di university ní ìsìn university náà ni sorry, FUTA, Federal Technology. Now wájú FUTA North Gate, ibẹ̀ ni wọ́n ti ní accident. Wọ́n ní accident yẹn, pastor reverend ìyẹn venerable ní ìgbà yẹn, venerable ẹsẹ̀ ẹ̀há sí steering, wọ́n rush ẹ̀ lọ hospital ni. Ṣùgbọ́n ẹni tó fẹ́ joyè bàbá ìjọ, inú city room ẹ̀ náà ti lọ bá nílé, ó disappear délé. Nǹkan ẹ̀jẹ̀ báyìí kò jáde lára rẹ̀. Mo ṣàmùkú mo tún sọ̀rọ̀ nísìnyí, mo tún sọ láti tẹ́ bá fẹ́ wádìí ẹ lọ síbẹ̀ bí àpò parọ́. Wọ́n ní accident, pastor wà nínú mọ́tò, hospital ni pastor ti lọ land. Ó yẹ yín nísìnyí, wọ́n kó POP sẹ́sẹ̀ pastor. Ẹ̀gbẹ́ ẹni tó lóun fẹ́ joyè bàbá ìjọ, ilé náà ti lọ bá gbàǹ tí wọ́n gbọ́ báyìí, ó kúrò ní mọ́tò straight ni. City room ẹ̀ ló lọ land sí nílé. Ó yẹ yín nísìnyí. Ìgbà tára pastor máa ya pastor náà wò, ọ̀rọ̀ bàbá ìjọ mi lọ́wọ́ sí mọ́, ẹni tẹ́ bá fẹ́ fi jẹ́ ni kẹ́ fi jẹ́, torí ẹ̀rù ti ń ba pastor. Ògùn wà o, ayé wà o, agbára wà o, ẹ̀yin tẹ́ ń wá agbára ní kẹ́ mọ́ mi tẹ́ máa wá sí o. Ẹ má wá agbára lọ sí orí online, àwọn online tẹ́ ń wò wọ̀nyí, wọn ò ní tátàfọ̀ yányà, wọn ò ní ẹnu ni wọ́n ní. Bàbá mi fọ ọmọ ọkọ, ó yẹ kó wá bá mi, kájọ fíìs lójúkojú, so kájọ fi orí gbára. Ó yẹ nísìn, tá bá ti jọjọ fi orí gbára, ká wá wo ẹni tó wá ní jù láàrin àwa. Èmi ò kí ń brag níta, mi ò kí ń brag. Ìwọ tí mo ń sọ, mo mọ̀ ìwọ tó wá sí DM mi, òun nìyẹn. Mo fẹ́ kó lọ sa nǹkan tó bá ní, tó bá ti ṣiṣẹ́, a jẹ́ pé Ọlọ́run kì í ṣe Ọlọ́run mọ́. Tó bá ti ṣiṣẹ́, a jẹ́ wípé igba irúmọlẹ̀, wọ́n ń ṣe igba irúmọlẹ̀ mọ́. Ó yẹ ní ìsìn, gbogbo orí kọ́lẹ̀ lè sọ pé ẹ lè gbé síbì kan, tẹ́ ẹ pè gbogbo orí kọ́. So orí yàtọ̀ sórí. Àwọn orí mi wà bẹ́ẹ̀ ṣe ń ṣe ìpè yìí fún ló di ire fún. Tẹ́ ẹ bá mọ̀, ọmọ àkókò ni mí, àjẹ́ kan pọ̀ ọmọ àkókò. Ara nǹkan táwọn òbí wa ti ṣe mọ́ṣẹ́ fún wa nìyẹn. Ó yẹ yín nísìn. So nǹkan tó wà ń bẹ̀ òun nìyẹn. Mo fẹ́ fún yín ní fact kan. Ẹ jọ, òyìnbó tó wá, tó dé, nígbà tó dé, tó rí wípé ẹni yìí ó ń ta ẹrú, ó ń ṣe òwò ẹrú. Tí òyìnbó dẹ̀ rí pé àwọn làwọn ń jẹ, àwọn là ń rí ọlá ẹrú yẹn ń jẹ, tí wọ́n ń ra ẹrú yẹn kó lọ sí ọ̀dọ̀ wọn. Tí wọ́n bá fẹ́ ṣe ẹni tí tálẹ̀ rò bẹ́ẹ̀ òyìnbó yẹn máa favour ẹni tó ń ta ẹrú yẹn ni. By that time, Ọọ̀ni ò kì í jáde kúrò nínú palace. Ó yẹ nísìnyí, Ọọ̀ni kì í jáde síta kúrò nínú palace. Gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ibi tí wọ́n dán wọ̀nyí tó ti ráyè bẹ̀rẹ̀ òun nìyẹn. Now, tí ẹ bá wá lọ wò, wọ́n ní àwọn kan ń san ìṣákọ́lẹ̀, àwọn kan ò san ìṣákọ́lẹ̀. Túrẹ́ nìkan mẹ́sẹ̀jì mi ó ní ṣé Èkìtì ò san ìṣákọ́lẹ̀ fún Ọ̀yọ́, àbí Àkókò ò san ìṣákọ́lẹ̀, àbí Oǹdó ò san ìṣákọ́lẹ̀. A san ìṣákọ́lẹ̀, a san ìṣákọ́lẹ̀. Ó yẹ yín nísìnyí. I will tell you what happened. Ṣé rí Aláàfin, oyè Aláàfin, kí ó tó di wípé Ọ̀rànmíyàn, ṣé rí Ọ̀rànmíyàn fún ara rẹ̀, olórí ọmọ ogun Ẹ̀yọ̀ ni, which is ọmọ ogun Ilé Ifẹ̀, olórí wọn òun ni Ọ̀rànmíyàn jẹ́. Now, ojú yẹn, ipò yẹn náà fi Aláàfin sí nígbà yẹn
tó wà in charge of àwọn ọmọ ogun. That is why I tell you pé títí dòní olónìí àwọn ló máa ń yan Ààrẹ Ọ̀nà Kakanfò. Táàrẹ Ọ̀nà Kakanfò bá máa lọ sójú ogun, Aláàfin ló máa ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó yẹ yín nísìnyí torí nǹkan tán ti ṣe sílẹ̀ nígbà yẹn ni tí ò sì lè yí padà. So ní ìgbà yẹn ẹ wá jẹ́ ká wò ọmọ ogun tó jẹ́ wípé ó wà tí wọ́n ń protect the whole surveillance. Ó yẹ yín nísìnyí ṣé wá mọ̀ wípé àwọn kan náà wọ́n máa dá oúnjẹ, àwọn ọmọ ogun tí wọ́n ráyè dáná tí wọ́n ráyè ṣe nǹkan kan, ṣé mọ̀ pé àwọn kan ló máa dá oúnjẹ jẹ fún bí wọ́n á ṣe live, bí wọ́n á ṣe ṣe nǹkan, wọ́n máa task ẹ̀ lórí ìlú sí ìlú, agbègbè sí agbègbè. Nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn nìyẹn o. So àwọn ọba àwọn yẹn ti wá mọ̀ wípé ní àmọ́dún o torí àwọn ọmọ ogun ẹ̀yọ̀ tó ń ṣọ́ wa lọ́wọ́ àwọn tápà, nǹkan báyìí la máa mú lọ, nǹkan báyìí la máa mú lọ. That is what happened. Tí wọ́n pariwo pé wọ́n san ìṣàkọ́lẹ̀ yìí, wọ́n san ìṣàkọ́lẹ̀ o torí àwọn ọmọ ogun ẹ̀yọ̀ yẹn ni o. Last empire kẹ̀dẹ̀rẹ́ Ìbàdàn ni o. A ṣe bẹ́ẹ̀ náà fún Ìbàdàn. Bọ̀ jẹ́ òpé ńgbà kan wọ́n wá dìde tí wọ́n fẹ́ máa gba ìṣàkọ́lẹ̀ ìdílé dán, òun ni ogun tó ṣẹlẹ̀ ní Èkìtì tí a mọ̀ sí ogun dé Èkìtì parapọ̀ Kírìjí, ogun Kírìjí rádà, but ẹ má jẹ́ ń lọ sí area àbíbẹ̀ yẹn. Bọ̀ pé ìyàn sọ nǹkan yẹn, it has the reason. Now tó bá wọ́n sọ wípé Aláàfin òun ló ju gbogbo kinní lọ, no, kò ní ipò kankan ṣe. Ìwọ tó bá wà lórílẹ̀-èdè Nàìjíríà, jẹ́ kí n fún ẹ ní fáàtì kan ní ìsìn, gbéra lọ sílé Ifẹ̀ kó wá wo ibi tí àwọn senate seat ó wà ní Ilé Ifẹ̀. Practice tó ń practice ní Nàìjíríà lónìí, àwa la bẹ̀rẹ̀, president wà, senate president wà, a máa rí àwọn senators wọ̀nyẹn. Tẹ́ bá délé Ifẹ̀ ẹ máa rí ojú ẹ̀, ẹ máa rí ní ibi bẹ̀. Láàárín àwọn senate yẹn, ọba lùrù tó ṣe Àrólé Òrànfẹ̀ òun ni olórí. Ẹ rí òkúta rabanta kan tó ń gbé sílẹ̀ ní tó ti ṣe ìpàdé ní ìgbà yẹn bí 2000 or 3000 years ago. Ó yìí wà ń bẹ̀ tí wọ́n kọ orúkọ wọn sí bí òkúta yẹn ṣe rí. Ẹ̀yin kan tẹ́ bá dẹ̀ ẹ máa rò pé báwọn náà ṣe lè yí òkúta yìí tó dẹ̀ tó báyẹn ní ìgbà yẹn tó dẹ̀ ìwà títí ti sìn, ẹ lọ sí Ilé Ifẹ̀ ẹ máa rí ń bẹ̀. So Àrólé Òrànfẹ̀ òun ló jẹ́ gẹ́gẹ́ bí senate president nígbà yẹn. Láàárín wọn wọ́n ti máa pọwọ́pọ̀ náà máa fa ẹnìkan sókè. Gbogbo wọn pátá lólórí. Ó yẹ yín ní ìsìn bọ̀ láàárín wọn wá fa wọn sókè. Ibẹ̀ náà ti máa mú olórí jáde tí í ṣe Ọọ̀ni ló máa mú jáde. Òun lẹ fi máa ń gbọ́ wípé elúkélú kan kò tó Ọọ̀ni, kò lè tó Ọọ̀ni láyéláyé. Ó ní ìtumọ̀, ó ní nǹkan tó bí jáde o. Ó yẹ yín ní ìsìn. Ifẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní empire Ifẹ̀ ó lọ fáà gan ni. Ifẹ̀ ló rán Lérè Ọlá níṣẹ́ Odùduwà wípé kó lọ kojú àwọn ọmọ ogun ní Málì lọ́hùn, kó lọ dá Ọlá Ifẹ̀ padà sọ́hùn. Ifẹ̀ ló rán Ọ̀rànmíyàn, Ifẹ̀ ló rán Ọlọ́fin Arẹ́mitán ló rán níṣẹ́. Àwọn ọmọ ogun tí Ifẹ̀ rán níṣẹ́, Ifẹ̀ ló rán Ògún níṣẹ́, Ògún tó ti ṣe bàbá Ọ̀rànmíyàn fún ara ẹ̀ yìí. Ó yẹ yín nísìn, Ifẹ̀ ló rán níṣẹ́. Ifẹ̀ ń control àwọn ọmọ ogun gidi nígbà yẹn ni náà. Ọọ̀ni ló sì ń control wọn. Ó wá máa ní ẹnìkan tó máa jẹ́ olórí ọmọ ogun fún. Ìgbà tó Odùduwà jẹ́ Ògún, ó jẹ́ olórí ọmọ ogun. Ó yẹ yín nísìn, gbogbo wọn pátá ó ní bó ṣe ń ṣe kinní wọ̀nyẹn nígbà yẹn. Ọ̀nà wo wá ní Ọ̀yọ́ ní kíni tẹ́ bá wo gbogbo ilẹ̀ kóòtù gidi tẹ́ ń sọ lónìí, Ọ̀yọ́ has nothing to do. Tabaníká tún jẹ́ síta, they has nothing to do. Oǹdó Èkìtì a ti ń protect ara wa, kì í ṣèlú kì í ṣàná, a ti ń protect ara wa. A lè sọ pé Ọ̀yọ́ gan kó bá wa ní Àkókó because ẹ wo majority of àwọn ọba kankan tó wà ní Àkókó kọ̀ọ̀kan. Ẹ rí tẹ́ bá dé ìlú mi ẹ rí ọba méjì mi fẹ́ dárúkọ ìlú, but àwọn tó ń gbọ́ tó wà brilliant wọ́n máa mọ àwọn nǹkan tí mo sọ yẹn. Tẹ́ bá dé àwọn ìlú mi ẹ rí ọba méjì ní ìlú wọn yẹn. Ẹ lọ wo life àwọn ọba wọ̀nyẹn, ẹ rí pé ìkan máa wà láàrin wọn tí kì í ṣe ọmọ Yorùbá, tí kì í ṣe ọmọ kóòtù òjíire, tó jẹ́ wípé àlejò ní, tó jẹ́ pé tápà ni, tó jẹ́ pé ùbàrùbá ni. Irú wọn lẹ máa rí pẹ̀lú ẹ̀sìn kẹsẹ̀ sí orí ibú wọn tẹ́ máa rí lórí wọn. Ẹ wá rí ọba tó jẹ́ pé tẹ́ bá ṣe rí ẹ mọ̀ pé yes ọba lélẹ̀, ẹ máa rí láàrin wọn. Ọ̀yọ́ ò ṣe lọ protect nígbà yẹn. Ìgbà tí ogun ja ìlú Àkókó, Ọ̀yọ́ ò ṣe lọ protect nígbà yẹn. Àwa la protect ara wa náà ní support pẹ̀lú Èkìtì nígbà yẹn. Ọ̀yọ́ ò ṣe wá protect nígbà yẹn. Kí ló jẹ́ kí Ògèdèngbé, kí ló jẹ́ kó support ẹ wo there are some history wà nílẹ̀ gidi tẹ́ pé a kàn ń wò. Mo ń sọ wípé ẹ̀yin ọ̀dọ́ wa ní Èkìtì àti Oǹdó bó tuntun sọ this is early time láti jẹ́ ká dìde to face this. Ọ̀yọ́ ò lè wá máa fi ọwọ́ rọrí fún wa mọ́. Mo ti ń ṣe nígbà kan wọ́n face ni wọ́n ṣe bá wọ́n ṣe tọ̀hún wọ́n ṣe, but nísìnyí we don't need to keep quiet again. A nílò láti dákẹ́. Ọ̀yọ́ ò lè máa fi ọwọ́ lálẹ̀ fún wa mọ́. Ẹ dákun, ṣé who is Aláàfin lẹ́gbẹ̀ẹ́ Ìwí Ọ̀fadó? Who is Aláàfin lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́wọ̀fọ̀wọ̀? Who is Aláàfin lẹ́gbẹ̀ẹ́ Ọwá of Ìdànrè? Ọwá of Ìdànrè ẹni tó lọ tẹ̀lú Ìdànrè tó tálàfin sọ pé òun jùlọ yìí o, tó lòun jùlọ yìí.
ẹni tó lọ tẹ̀lú ìdòrìndó ọlọ́fin arẹ́mitán àbúrò ló jẹ́ sí Odùduwà o ló jẹ́ sí Lérìọlá o àbúrò ni o tó sì lọ tẹ̀lú ìdòrìndó ó wá ń sọ wípé ojú gbogbo wọn yẹn lọ ọba of Benin Ewéká olójú lọ ọ̀nà wo ló fi jù lọ ọlọ́ta of Ọ̀tàland olójú lọ lọ́nà wo nìyẹn ọ̀nà wo ló fi jù lọ Oòrè Èkìtì jẹ́ pé òun àti ọ̀gbọ̀n wọn jọjọ lùgbà wọn jọ ṣe gbogbo ẹ̀ ó tún lójú jù lọ àwọn alára ajérò nǹkankan wọ̀nyẹn ọwá òbòkun ẹ̀ tún lójú jù lọ ẹni tó ń fa gbogbo nǹkan gbọdọ̀ máa sọ gbogbo nǹkan wọ̀nyí náà Déjì of Àkúrẹ́ olójú jù ọlọ́ba of Ọbaland ọba kan náà wà ní Ìsìnkàn l'Ákúrẹ́ ọba yẹn náà kì í ṣọba kékeré o and you are telling me kó ju gbogbo wọ̀nyẹn lọ òun sọ pé ojú lọ Asín nílùú Ọ̀tà olójú lọ ojú lọ bá mi Ọ̀yọ́ wa Aláàfin ojú lọ àwọn Aláké Àwùjalẹ̀ Lísà nílùú Ìjẹ̀bú ẹ̀dẹ̀lẹ́dẹ̀ sọ pé jù lọ báwo la Aláàfin ṣe ju gbogbo wọ̀nyẹn lọ kò jọ ṣe bẹ́ẹ̀ nìkan ló ṣàtì ń jọba kó Odùduwà gan Lérìọlá kó tó di wípé ó darí wá látòjú ogun tó fi wá jọba tó kílèmì tẹ bàbá ẹ̀ ṣe báwọn kan àwọn Bàtálá nǹkan kan wọ̀nyẹn àwọn dà wọ́n ti ń jọba tẹ́lẹ̀ náà gbogbo yẹn wá dé ẹ wá ní ẹ̀yin ju ẹnìkan lọ ẹ̀yin ju kinní kan ẹ ju lágbájá lọ ẹ ju làkàṣègbè lọ kò jọ o a máa fi ìtàn wọn ní tọmọdé bá kọyún àná àwọn àgbà fi ìtàn balẹ̀ fún ẹni tó kọ oúnjẹ àná ebi ló pa á sùn. So we need to wake up. Youth, Ondo and Ekiti youth, let's collaborate together. Let's wake up our sleeping kings. Àwọn ọba wa tó ti sùn ẹ jẹ́ á jí wọn dìde. Ẹ lè gbàgbé wa kí wọ́n máa sọ pé fẹ́ máa yọwọ́ wa kúrò nínú àwo àjọjọ nílẹ̀ kóòtù òjíire ni. Aláàfin máa sọ pé òun lòun ní right láti máa fi yàn joyè ilẹ̀ Yorùbá. Come on to your Yorùbá, check your Yorùbá, gba Yorùbá ẹ, who is Yorùbá? Kí ni géènì tarí jẹ náà nínú Yorùbá ẹ̀ hùn? Ọmọ kóòtù òjíire ni wa, ọmọ òkèdùn. Tẹ́ bá wo èdè yẹn àwa Èkìtì Oǹdó láyé sọ up till now ulé ùgbẹ́ ugi ùgbàdo uṣu àwa láyé ń lò èdè tá a sì ń lò general tá a ń lò ń gbà yẹn nìyẹn èdè tá a ń lò nù ẹgbà nǹkan yín ẹgbà orúkọ Yorùbá is useless. Let's come back to our senses. Mo kàn ní kí sáré hint eléyìí ni mo yìí ń bọ̀ lórí àwọn fact kan tí màá gbé jáde elúkẹ́lú kan lè tó Ọ̀ọ̀ni o ẹ lè máa fi Ọ̀ọ̀ni lẹ́kìtì àfi Ọ̀ọ̀ni ṣeré lóńdó àfi Ọ̀ọ̀ni àfi ṣeré lákòókò àfi Ọ̀ọ̀ni àfi ṣeré lọ́wọ̀ àfi Ọ̀ọ̀ni àfi ṣeré ẹni bá ta sí Ọ̀ọ̀ni àwọn ń wá wò ni. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 10 Media, no dull am, subscribe sharp sharp.